Ó lágbára o. Gbàsgbòs àwọn ọmọ onímọ́tò NURTW má ṣe ń tẹ̀síwájú ní Lagos State. Abọ́lọ́rẹ́ Legacy tó ti blast Tafa Sego pẹ̀lú àwọn Sego Nation supporters ẹ̀ pátápátá. Abọ́lọ́rẹ́ ní aláìmoore ẹ̀dá ó ní Tafa àti àwọn tó ń pariwo Sego Nation lẹ́yìn ẹ̀. Ó ní kó tí ẹ̀ tọ́ sí wọn lẹ́nu gan láti máa pe MC Olúọmọ ní onínàkúnà pẹ̀lú gbogbo àwọn oore oríṣiríṣi oore mánigbàgbé tí MC Olúọmọ ṣe fún wọn lásìkò tí power wà ní ọwọ́ ẹ̀. Ó ga ó lágbára ó lẹ́tìkẹ́ ó gbẹnu tán gidi gan ní tààrà. Ẹ̀yin èèyàn ẹ wo ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò Lagos State yìí lórí ọ̀rọ̀ ipò state chairman tí MC àti Tafa tọ́jọ́ ń fà mọ́ra wọn lọ́wọ́ yìí. Ọ̀rọ̀ yìí ó máa lẹ́yìn o àmọ́ ibi tí ẹ̀yìn ẹ̀ ó jẹ́ gan-an ibi tí ó já sí gan òun làwa ò tí ì mọ̀ o. Àmọ́ ọ̀rọ̀ gbàsgbòs tí wọ́n ń jùlura wọn lórí ayélujára láti bí ọjọ́ mẹ́ta báyìí kò má ṣe é fẹnu sọ kò ṣe é fẹnu ròyìn. Ẹ tún jẹ́ ń gbé fọ́nrán Abọ́lọ́rẹ́ Legacy wọlé káàtì ẹ̀ gbọ́ wọ̀tọ̀wọ̀tọ̀ bíi tó tún jùlù Tafa àti àwọn Sego Nation supporters lórí ọ̀rọ̀ ipò state chairman tí wọ́n ń fà pẹ̀lú MC Olúọmọ. Fọ́nrán yẹn rèé ẹ jẹ́ a jọ wò. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn mi ẹ má bínú ẹ jẹ́ a gbé ọ̀rọ̀ Olúọmọ Nation sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ a gbé ọ̀rọ̀ Sego Nation sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ a sọ reality fúnra wa. Now ṣé kò yẹ kéèyàn máa ní woman feeling lára ni woman feeling kéèyàn tiẹ̀ máa rántí àná kéèyàn má kọ ìyá ẹranko kalẹ̀ léèyàn. How? Okay, mo ń come across post kan láàárọ̀ yìí mo rí nǹkan tí ìwọ Siro yìí tó post bó nǹkan tó post fún ara ẹ̀. Now ó sọ pé ó ní ask your principal to eat his 4 years like ó ní nobody asks your principal to eat his 4 years like popcorn. Sego Nation to the world. Ó rí pé ẹranko ni ẹ́ ó ti ẹ̀ rántí ọjọ́ kan tó wà nínú ìpọ́njú tí ọmọ ẹ̀ wà nínú ìrora Siro ọmọ bíbí inú ẹ̀ tó wà nínú ìrora tẹ́ fẹ́ ṣe operation tí Olúọmọ dẹ̀ gba ẹ̀mí ọmọ ẹ̀ là tó kó 5 million tó kó lẹ̀ fún ẹ láti pé kí nǹkan kan má ṣe ẹ kó má ṣe ọmọ ẹ. Ìwọ ìyàwó ẹ ṣé àwọn ìyàwó yín ò kí ń bá yín sọ̀rọ̀ ni àwọn ìyàwó yín ò kí ń pè yín ṣàkíyèsí ni. So Olúọmọ ló fowó tiẹ̀ ṣe pọ́pọ̀n ló náwó ẹnàkúnà ara ànákúnà yẹn ló ná fún ẹ ló fi gba ẹ̀mí ọmọ tiẹ̀ là. Kí ló dé tẹ̀yìn èèyàn ò kí ń ní woman feeling lára kẹ́tì ẹ̀ máa wò pé ẹni ìṣòro fún mi. Ẹ̀yin náà ó mọ̀ ń pa ẹ̀yin pípù yìí kí ló dé tẹ ya ẹranko lé èèyàn báyìí tẹ ya fi ibi ṣó lóore èèyàn táwọn ọmọ èèyàn dẹ̀ rí pé ṣé èèyàn lẹ́yìn yìí ṣá kẹ́tì ẹ̀ máa wò pé ẹni yìí ṣe mí lóore ó dẹ̀ ṣe pé ìyàwó ilé ọ̀nà òdẹ̀ tún máa bá ẹ sọ̀rọ̀ pé ẹni yìí máa ṣe ó máa gbẹ̀mí ọmọ wa làájọ́ ta ní ìdí ẹ̀ tó wá dúró tí wọ́n wá ń sọ sí pé Olúọmọ náà àpà tó sọ pé Olúọmọ náà àpà ó ń fowó jẹ owó tó fi ṣe òun ló máa fi gbà ẹ́ là ló máa fi ní woman feeling o ẹni pípọ̀ ẹranko níyìn o. máa wo jplon náà pẹ̀lú àdúrúkọ tó Olúọmọ ṣe fún tó ràn án lọ́wọ́ àtìyàwó àtọmọ láti fẹ́ lọ lú òyìnbó with almost 20 million Olúọmọ náà lè sọ̀dọ̀ ta yín lé ní tí Olúọmọ yìí ò tiẹ̀ wá ṣoore fún yín rárá ni tí Olúọmọ ò tiẹ̀ kò contribute sínú ìgbésí ayé yín ni lẹ́sẹ̀ wá yẹ ẹranko báyìí. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ pé kíní kan lè ṣàbí kíní kan lè téèyàn bá ṣe ẹ lóore tó gbà ẹ lọ́jọ́ ọ̀pọ̀njú tó bá tiẹ̀ ṣoore ọjọ́ kan ó tiẹ̀ jẹ́ pé ìkà ní ẹ̀yin náà lẹ plan lẹ́wà náà tó gun lọ́rùn sí ẹ̀tì náà bàtàgbára tún dọ́wọ́ ẹ̀ ó tún ṣàánú ẹ̀ ó tún dà ẹ mọ́mọ́ tọ́ àṣẹ oró yẹn ò kú ònú yín oró yẹn náà lẹ tún ṣì ń gbé jáde dè ní sẹ́yìn nìkan ni ọ̀bàyéjẹ́ ni yín ìkà ní ó yẹ káwọn yẹn máa wò pé àwọn pípù yóò ń ṣe èèyàn jákujàku ni wọ́n èèyàn alájẹsẹ́ ni yín
ohun tẹ́ bá ń jẹ lẹ́nu lẹ mọ̀ Olúọmọ ti wá dé gbá àkólẹ̀ tí wọ́n wá ń post pé èèyàn ló ní kó wéèsì owó dànù so wéèsì owó ó dẹ̀ ṣàánú ẹ nígbà tó wà nínú ìnira ẹranko burúkú ni yóò ẹ ń ṣèyàn o ó jẹ́ káwọn èèyàn dẹ̀ máa rí i pé Siro ó kàn dáwọ́ èèyàn bóra ni kò sí èèyàn lára ẹ̀ kò sí èèyàn lára ẹ̀ ṣebí Nókè sí challenge yìí pé kò jáde wá nǹkan tó ń bí ẹ kọ́ ló ń sọ ọ̀kan tí Nókè sí ń bí ẹ ló yẹ kó jáde wá sọ Nókè sí ń bí ẹ pé àní jáde wá àti wọ àti J-Plon kẹwàá jọ á búra wípé ẹ̀yin kọ́lẹ̀ ń dúró sọ́run Olúọmọ báyìí pé kò gbọ́dọ̀ kó má rí tọ́ba sójú rárá kó má tiẹ̀ ṣàánú tọ́ba rárá kó má tiẹ̀ jẹ́ kí tọ́ba súnmọ́ kó má jẹ́ kí tọ́ba dọ́dọ̀ ẹ̀ torí pé tọ́ba ikú ni kó má jẹ́ kí tọ́ba dọ́dọ̀ ẹ̀ ilẹ̀ ń tako pé ikú ni tọ́ba o tọ́ba ò gbọ́dọ̀ dọ́gbẹ́ Olúọmọ o kíníkan tọ́ba yẹn náà lẹ ti wá sọ́dọ̀ rẹ̀ yín lé ní àdèmọ̀pọ̀ ọ̀rọ̀ ojú lásán lẹ̀ ń ṣe àṣírí yín máa tó tú àní ẹ́písòdù tó wà ńlẹ̀ ó pọ̀ lẹ́ àwọn èèyàn máa gbádùn wa wọ́n mọ̀ ń bọ̀ mi ò tí ì dé mọ́ kò fẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹranko burúkú lásán ní ẹ̀ṣẹ̀ tó ń súnmọ́ èèyàn játijàti ni. ó ga o ó lágbára ẹ̀yin èèyàn gbogbo ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò ìgbàsgbòs tó ń jùlù ra wọn lórí ayélujára láti bí ijọ́ mẹ́ta ó kọjá àfẹnuròyìn díẹ̀ náà lẹ́dẹ̀ gbọ́ lẹ́nu Àbọ̀lọ́rẹ̀ Legacy yẹn àmọ́ ìbéèrè kan tèmi kàn ní ká tó máa lọ ó ní wípé ẹ dákun àwọn owó tí Àbọ̀lọ́rẹ̀ ń claim wípé wọ́n fi ran àwọn èèyàn lọ́wọ́ tí MC Olúọmọ fi ran àwọn èèyàn lọ́wọ́ lásìkò tó wà ní power yìí ǹjẹ́ those money ṣé àwọn owó yẹn ṣé wọ́n come directly from MC Olúọmọ's pocket ni ṣé owó national ni àbí personal money MC Olúọmọ tó bá lọ wá ń jẹ́ pé owó national union ni that means pé owó àbúnà náà fi ń sàbó lálejò yẹn àbí nítorí ọ̀rọ̀ wọn yìí kò fẹ́ yé mi ó yẹ kàn ti understand wípé géèmù ni gbogbo àwọn kinní wọ̀nyí àwọn tó ń betray MC lónìí náà ìdúnà àti pé àwọn náà ń ṣe directly àwọn náà ń ṣe so that àwọn náà sórí nǹkan tó tún dùn ju gbà MC lọ àwọn á tún rí jẹ lásìkò Tàfàṣégò náà ni àwọn kan ló ṣàwà ń bẹ̀ lánàá àwọn kan làwọn náà gbá géèmù wọn wọlé táwọn náà fi bọ́ sórí epo so definitely lẹ́ni àwọn kan náà ní ó fẹ́ gbá géèmù tiwọn náà wọlé káwọn náà fi wà ní power àbí kílẹ̀ ni mo sọ ẹ jáwọ́ abẹ́ kọ́mẹ́ǹtì yìí ká tẹ̀ gbọ́n kan táwọn èèyàn náà sọ lábẹ́ fídíò yìí Alhaji Yekin ó ní the union is a game of betrayal you don't want the guys to betray you you must not stay too longer who no like better things àbí now kan tí mo sọ náà nìyẹn wípé this is a game of betrayal ó yẹ kó ti mọ̀ pé ẹgbẹ́ àwọn is a game they are full of betraying each other so kò yẹ kó jẹ́ tuntun mọ́ fún MC Olúọmọ àbí kílẹ̀ ni mo wí another person see Duff ó ní I blame MC Olúọmọ for empower his enemies it was a big mistake enemy will remain enemy no matter how much you please them ẹ̀yin èèyàn ṣé lóòótọ́ ni àbí ẹni tó kọ́kọ́ first comment àti parí ọ̀rọ̀ wípé who no like better things everybody no like better things and better life fashion coded ó ní the money is for all of them union isn't Olúọmọ's property ṣe ti gbọ́ báyìí gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan nípa pé ṣé owó yẹn ṣó wá láti àpò MC Olúọmọ personally ni àbí owó union òun lẹ́ni yìí tí ó sì dá mi lóhùn bẹ́ẹ̀ ó ní the money is for all of them so tó bá ṣe pé gbogbo wọn náà lọ́jọ́ lówó tó bá ṣe pé owó national náà ló fi ń ran àwọn people yìí lọ́wọ́ that means pé owó àbúrò náà fi ń sàbó lálejò nìyẹn àbí kò ṣáà ṣe personal property kí lè ṣe personal owó tẹ̀ definitely owó national àwọn ọmọ national náà ló wà fún àbí kí lẹ́ni mo sọ ẹ̀yin èèyàn ó lágbára. Another person, Adegboyega, only there is no reality than for all of you to always prepare for a game of betrayal. What is the slogan? Ọ̀gá lónìí, ọmọṣẹ́ lọ́la. This is just a slogan that the boss today can be demoted tomorrow, which signifies betrayal. Olúọmọ has betrayed some people in the past, and he was betrayed too. Sego will definitely get betrayed, but how they manage their betrayal matter most. Ṣé ti gbọ́ báyìí game of betrayal ni gbogbo wọn jọ ń gbá the fact wípé àwọn kan betray MC lẹ́ni ó ń jọ bí ìgbà pé wọ́n betray MC lẹ́ni kò ní pé kó dọ̀la káwọn yẹn má tún lọ dáìn pẹ̀lú MC kan tún jọ jẹun kan tún jọ lọ ṣe fàájì kan tún jọ lọ patí kan tún jọ tùǹgbá gbogbo wọn géèmù náà ni wọ́n ń play àmọ́ gbogbo gbàgbọ́ sanji lóra wọn pé èèyàn kan mórè èèyàn kan mórè ara géèmù náà ni kí lójú tẹ̀yin náà fi wo ọ̀rọ̀ yìí ẹ máa bá mi jù sí comment section and gbogbo bó bá tẹ̀ tó ṣe ń lọ ẹ jẹ́rìí pé lórí ìkànnì DigiNaija máa tún gbé wá fún yín lódende
ẹ má wá gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook. Link kan wà lábẹ́ fídíò wa yìí tá a gbé yín lórí page wa. From there ẹ tún máa enjoy àwọn updates tá a bá tún jù wá lóríṣiríṣi. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí YouTube channel, ẹ má gbàgbé ẹ máa bá wa click lórí subscribe button tó wà lábẹ́ fídíò yìí, bẹ́ẹ̀ ni kẹ́sì máa bá wa tẹ notification bell yẹn náà so that by the time tá a bá ti gbé update tuntun wá instantly lè máa get notified lórí fóònù yín. From there ẹ tún máa enjoy àwọn ètò wa lọ́lọ́kanòjọ̀kan. Títí dìgbà míì èmi àti yín ká tó pàdé láyọ̀ àti àlàáfíà. Ire.